إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Akí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí à ń ṣe àgbéyẹ̀wò ẹ̀. Ibi ìpínpín alákọ̀ọ́kọ́ nínú fáìlù Lafif ibẹ̀ náà ni adé. So a sì ti wọn àwọn af'alu madiyya àti wọn gbogbo ẹ̀. So lónìí inshallah a lọ sí af'alul mudari'iyya. Tó. So ojú pátákó náà ni a ti dé. So a ní láti pa àwọn títẹ́lẹ̀ abilẹ̀ ráyè kọ iṣẹ́ mìíràn. Tó. Tó. A fẹ́ mú fáìlù madi, a fẹ́ mú fáìlù mudari ọkùnrin kan tí kò sí níbí báyìí wá. A kọ́kọ́ lọ mú fáìlù madi ọkùnrin kan tí ó sì níbí báyìí wá pẹ̀lú ká kọ ọ́ pé àti mùdé. Iṣẹ́ méjì láti lára fáìlù madi kó tó lè di fáìlù mudari. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ a lọ sínú huruful mudari'ah tó ń tọ́ka sí ọkùnrin kan tí ó sì níbí báyìí náà ni ya. Àti mùdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì bá fáìlù. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí huruful mudari'ah bá ti wọlé tọ̀ fáìlù madi yóò fáìlù fáìlì rẹ̀ ní sunkún. Adéwì fáìlù fáìlì aláfàtì àgbàdo náà fún sunkún. Bákan náà ìparí fáìlù mudari dómọ̀ ni wọ́n gba débi àbá fàtì àgbàdo náà fún dómọ̀. Tá a bá dà á pọ̀ yóò wá di yáó kọ̀yù. Báàbù fa'ala yaf'ilu ló bá wà tó túmọ̀ sí pé a fún ainul fi'li rẹ̀ ní kasra. Adéwì ainul fi'li àbá fàtì àgbàdo náà fún kasra. Tá a bá dà á pọ̀ yóò wá di yáó qiyyu. Tó. So a wà ní tí yá tàbí wà tó bá dé ń gbẹ̀yìn ọ̀rọ̀ tó gba dómọ̀ ó ti wò lẹ́nu. Tí yá tàbí wà tó bá dé ń gbẹ̀yìn ọ̀rọ̀ tó gba dómọ̀ ó ti wò lẹ́nu. Tó bá rí bẹ́ẹ̀ á gbàdànù. So bákan náà wa tukhsafu fa'uhu fil mudari. Wọ́n máa ń gba fáìlù fi'li rẹ̀ dànù tó bá dé mudari. Tó bá rí bẹ́ẹ̀ á gbà wá yìí dànù. Tá a bá dà á pọ̀ yóò wá di
yaqi so ó ń sọ lọ́wọ́lọ́wọ́ àbí ó ń padà sọ so tó wà ń bẹ̀ nìyẹn. So yaqi ọkàn kí ló ti báyìí ó ń sọ lọ́wọ́lọ́wọ́ àbí máa padà sọ so afẹ́ mú fáyín ló mú dọ́rọ̀ ọkàn méjì tí wọ́n sì ń bíbẹ̀ wá iṣẹ́ méjì láti ṣe aláwọ̀ akọ́lẹ̀ mú fẹ́ ló mú dọ́rọ̀ ọkàn kan tí ó sì ń bíbẹ̀ wá ó náà ní yaqi àti múdé iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu lati tazidu fil af'ali al-mudari'iyya ń tọ́ka sí ènìyàn méjì ó náà ní alif nun àti múdé alif nun yẹ̀wò tó máa ṣe ní fatiha arábì tó bá dé bá ní yóò fún ní fatiha àdọ́ tó dé bá sunkún wọlé fún fatiha tàbá dà pọ̀ yóò di yaqiyani àwọn ọkùnrin méjì tí wọ́n sì nígbà yìí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ àmì padà sọ afẹ́ mú fáyín ló mú dọ́rọ̀ àwọn ọkùnrin tó pọ̀ tí wọ́n sì ń bíbá ìwà iṣẹ́ méjì láti ṣe aláwọ̀ akọ́lẹ̀ mú fáyín ló mú dọ́rọ̀ ọkùnrin kan tí ó sì ń bíbá ìwà ó náà ní yaqi àti múdé iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'iyya tó ń tọ́ka sí àwọn ọkùnrin tó ń pọ̀ ó náà ní wawun nun yìí ẹ̀wọ̀ tó máa ṣe ní dúmà arábì tó bá dé bá ní ó fún dúmà náà àdúrà arábì tó dé bá àbá sunkún so gbogbo bá fún dúmà tàbá dà pọ̀ yóò wá di yaqiyuna yaqiyuna so tí wà tàbí yà tó bá dé láàrin ọ̀rọ̀ tó gba dómà àti ṣe tó jọ bẹ́ẹ̀ síwájú náà tí wà tàbí yà tó bá dé láàrin ọ̀rọ̀ tó gba dómà so ti wo lẹ́nu tó bá rí bẹ́ẹ̀ á gba dómà ìdánù tàbá wá dà pọ̀ so n tó kù ṣe pé sùnkún ti pé méjì báyìí látara pé yá òyì sùnkún ni wá yìí náà sùnkún ni tó bá rí bẹ́ẹ̀ á gba yá ò dànù so tàbá dà pọ̀ yóò wá di yaqiyuna so ǹjẹ́ ó dín nìyí a wà ní wà dé láàrin ọ̀rọ̀ ó gba sunkún harafi tó síwájú rẹ̀ ó sì gba kẹsọ̀rọ̀ so ẹ̀wọ̀ tí a máa ń fi wáwù fà ó ní dómà tó bá rí bẹ́ẹ̀ á gba kẹsọ̀rọ̀ yìí dànù á fún kọ́fù yìí ní dómà so tàbá dà pọ̀ yóò wá di so tàbá dà pọ̀ yóò wá di yaquna so fi'lu mudari tiẹ̀ nìyẹn àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ àmì padà sọ yaquna táyé pé wà fà ní òun náà máa jẹ́ yafuna táyé pé wàṣà òun náà máa jẹ́ yashuna so bí yóò ṣe máa gẹ́ tí wọ́n lọ nìyẹn so yaquna so tó wà mẹ́tì ẹ̀ nìyẹn so yaquna so afẹ́ mú fáyín ló mú dọ́rọ̀ obìnrin kan tí kò sí níbí báyìí wá so a kọ́kọ́ lọ mú fáyín ló máa di ọkùnrin kan tí ó sì níbí báyìí wá
òun náà ni wàkọ́. Pẹ̀lú ká kọ́ pé ọkọ̀ ya. Iṣẹ́ méjìlá tí mo dé, iṣẹ́ méjìlá ti lára fi'lun madin kó tó lè di fi'lun mudari. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ sínú huruful mudari tó ń tọ́ka sí obìnrin kan tí ó sì ń rẹ̀, òun náà ni ta àti mo dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí harful mudari bá ti wọlé tó fi'lun madin yóò fún fáwọ̀lì fi'li rẹ̀ ní sukun. Lórí fáwọ̀lì fi'li bá fatiha àgbàdàn náà fún sukun. Bákan náà wá fi'lun mudari ló máa ń gbà àdébí àbá fatiha àgbàdàn náà fún tómi. Bàbá àdàpọ̀ yóò di táwọ̀ kọ yù. So báàbù fa'ala yaf'ilu ló bá wà tó túmọ̀ sí pé á fún ainul fi'li rẹ̀ ní kẹsọ̀. Lórí ainul fi'li àbá fatiha àgbàdàn náà fún kẹsọ̀. So bàbá àdàpọ̀ yóò jẹ́ táwọ̀ kìyù. A wà ní pípé tí wà tàbí yà tó bá ti dé ń gbẹ̀yìn ọ̀rọ̀ tó gba dómà ó ti wó lẹ́nu. Tó bá rí bẹ́ẹ̀ á gba dómà ìdáná. So bákan náà wa tuhdhafu fa'uhu fil mudari, wọ́n máa ń pa fáwọ̀lì fi'li rẹ̀ nínú mudari. Bàtà lórí fáwọ̀lì fi'li so á parẹ́ àbá wà ń bẹ̀ tó tàbá wá dà pọ̀ yóò jẹ́ taqi. Taqi àti ẹ̀sìn obìnrin kan tá a dojú kọ tí ó sì ń bí báyìí ó ń sọ lọ́wọ́lọ́wọ́ àbí máa padà sọ. So àwọn obìnrin méjì náà máa jẹ́ taqiyani. So ẹni tó máa ń bá wa bọ̀ taqiyani taqi. So alif nun. Taqiyani. Tó àwọn obìnrin méjì tí wọ́n sì ń bí báyìí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ àbí máa padà sọ. Tó àwọn obìnrin tó pọ̀ tí wọ́n sì ń bí báyìí. So iṣẹ́ méjìlá ṣe àbí mú fi'lu mudari àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí. Iṣẹ́ méjìlá ṣiṣẹ́ lákòókò á kọ́ lọ mú fi'lu mudari obìnrin kan tí ó sì ń bí báyìí wá. Òun náà ni taqi. Àti mo dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'iyya tó ń tọ́ka sí àwọn obìnrin tó pọ̀. Òun náà ni nùnù. Àti mo dé. Nùnù yẹn tó máa ṣe ní sukun. Aláàfin tó bá dé bá ní ó fún sukun náà lọ́wọ́ tó dé bá sukun á fi ilẹ̀ rẹ̀. Tàbá wá dà pọ̀ yóò jẹ́ taqina. Taqina. So tá yà sọ di yà nítorí pé yà ló ń tọ́ka sí àwọn obìnrin tó pọ̀. Yaqina. Yaqina. Àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń báyìí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà sọ. Irú Wàfà náà máa jẹ́ yafina. Irú Washa òun náà máa jẹ́ yashina. So gbogbo àwọn nǹkan yìí tá a bá ti mọ̀ tí tá a bá ti rí inú kéwú wọ́n fún lẹ́wọ̀ wọ́n fún lẹ́wọ̀ a máa lè bá fi ẹ̀wọ̀ orí ẹ̀ sí inshallah. So díẹ̀díẹ̀ náà ni à ń lọ wájú náà nìyẹn. Tá a bá ti parí àwọn eléyìí inshallah a tún bẹ̀rẹ̀ nahwu. So gbogbo nǹkan tá a gbé òun mẹ́rin ni pé kí àwọn mùsùlùmí ká mọ̀ pa èdè ẹ̀sìn wọn. So subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.